gbogbo ọmọ Yorùbá ìbéèrè mi rèé lórí ọ̀rọ̀ tí Olúwo sọ yìí ǹjẹ́ ní òtítọ́ ọ̀rọ̀ ni tó bá jẹ́ pé òótọ́ ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dáhùn ní comment section ká fi dá Olúwo lóhùn ohun tí wọ́n sọ yìí. láti mú ọmọ Yorùbá láti mú ìlọsíwájú là ń fẹ́ a fẹ́ irọ́ mọ́ ẹ jẹ́ ká tẹ̀ bí ara lé ṣe bí òòṣà bí ìyá ò sí ọba ìlú kì í ṣẹgbẹ́ òòṣà kankan gbogbo ọba yòókù lè máa ní àwọn igbákejì òòṣà làwọn ṣùgbọ́n èmi kò sí òòṣà kankan tí mò ń ṣẹgbẹ́ rẹ̀ lẹ́yìn náà nítorí mo ti dọba bẹ́ẹ̀ bá ti dọba ó ti kú òòṣà òòṣà lèmi náà tẹ́lẹ̀ orí lọ́sà mi dá sípò tí mo bá ti dé ipò ọba nìkan ni ó ju gbogbo òòṣà lọ. lẹ́yìn náà ẹjẹ́ àtúbíra wa léèrè gbogbo oògùn tó wà nílẹ̀ Yorùbá kí ló dé tí kankan ò ṣe mọ́tò kí ló dé táwọn oògùn yìí oògùn tí wọn ò ṣe pure water kí wọ́n ti ṣe pure water lásán fún wa kí ló dé tẹ́ ẹ̀ ṣe plane tẹ́ ẹ̀ ṣe bàálù kí ló dé tẹ́ ẹ̀ lè ṣe tí ẹ̀ ṣe kankan àfọ̀gùn bí kí ló dé tẹ́ ẹ̀ gbé oògùn àfi kẹ́ ẹ máa fògùn yín dẹ́rù báyé níjọ́ wo lẹ́ẹ̀tọ́ fògùn yín ṣe ara Nàìjíríà lóore ẹlẹ́ẹ̀lóògùn owó ṣùgbọ́n gbogbo oògùn owó yín òun ní ń pa èèyàn àfi kéèyàn jọyìn ẹgbẹ́ yín ẹ má rò káwọ ọmọ gbogbo ẹ̀yin gbogbo àṣírí yín pé kéèyàn wọnú ẹgbẹ́ kọ́ máa wá fi èèyàn dájọ́ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń fi èèyàn dájọ́ lọ́dọọdún tẹ́lẹ̀ fi ń ra ara yín padà ikú òde báwọ̀ náà ó sì jìyà ẹ̀ mọ kí ló dé tí Ifá yìí kí la lè fi Ifá ṣe kí lọ́jọ́ iwájú Ifá fún ọmọ Yorùbá Ifá láti fi ríran ìríran gẹ́gẹ́ bí tarot card tarot táwọn Indians tarot táwọn South Americans tarot card Ifá láti fi ríran tàbí ìwòràwọ̀ kí lèèyàn lè tó fi ṣe lẹ́yìn ipò ríran kí Ifá ṣe ìjọ wo lẹ fi Ifá ṣe pure water ìjọ wo ni ẹ ṣe surgery gbogbo àwọn nǹkan báyìí lẹ́yìn pé bóyá ẹdùn náà àwọn ṣé báwọn mùsùlùmí tí àwọn tiẹ̀ mú kálàmù wá wọ́n sì kọ́ ọ̀yàn ní education tí ń jẹ́ kéwú àwọn òyìnbó àwọn missionaries àwọn ṣọ́ọ̀ṣì àwọn mú ìwé wá ìwé tó yẹ pọ̀ gan ní kámẹ́rà tá à ń lò yìí fóònù tá à ń lò yìí ẹni tí èèbó ṣe pẹ̀lú ọ̀rọ̀ technology ọmọ pọ̀ Yorùbá ń sùn ẹ má gbọ́kàn nífá Ifá ojú pé ká fi ríran ìríran kò sí future kankan fọmọ tó lọ kọ́ Ifá ju kó lọ ríran tàbí kó di babaláwo lọ tí gbogbo wa ní ká lọ di babaláwo ká máa kọ́fá ká di babaláwo ká lọ ìṣègùn yín tí kò sí surgery kò sí tí aneurysm bá ṣèyàn ẹ lè la ọpọlọ ẹ ní nǹkan kan tí wọ́n gbé tí colon cancer many things wà tó ń ṣèyàn nínú tí kò sí tí ò tí sóògùn ẹ níjọ́ òun láfíríkà tó dìde kò ní ní pé afẹ́ ríran babaláwo tẹ̀ ń sá lọ bá tó bá jẹ́ kó ríran ni gbogbo ọmọ ẹ̀ ní ọ̀sọ̀ di Bill Gates gbogbo ọmọ ẹ̀ ní ọ̀sọ̀ di àwọn tí wọ́n ń ṣe play ní ọ̀sọ̀ wọn di Elon Musk wọ́n bá tiẹ̀ wá lọ nítorí babaláwo Nàìjíríà nìkan la mọ̀ babaláwo wa nìkan la mọ̀ tí ò lè ṣògùn owó tó lò mọ̀ àti àṣírí bíbò tí ò lè ṣe fọ́mọ tiẹ̀ tí ò lè ṣe wọ́n bá tiẹ̀ lè ṣe fọ́mọ ẹ̀ tó lè ṣe fẹ́ bí ẹ̀ ṣe fáládùúgbò jẹ́ kí gbogbo àwọn ará àdúgbò ìwọ tó ń lọ sọ́dọ̀ babaláwo tí ń gbé ní ugbó jẹ́ kí babaláwo yẹn sọ bóyá ìdìbò kó sọ dàbí Èkó kó tó lè sọ pé àwọn nǹkan tá a fi ń tú yín jẹ èmi nítorí èmi ti gbọ́n mi ì sùn mọ́ mi ì ṣe tí ń sùn mo ti jí torí ẹ̀ mo sì fẹ́ jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ Yorùbá kí wọ́n jí Olódùmarè ìlọlọ́run tiwa èmi sì ń sìn mo sì ń yìn mo sì ń bẹ̀ ìyókù kì í ṣiṣẹ́ ọwọ́ mi
ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ wá ṣẹ́ṣe, ẹ lọ kọ́ṣẹ́. Ìwọ tó bá lè lọ léèwé lọ léèwé, ìwọ tó bá lè lọ kọ́ṣẹ́ máa lọ kọ́ṣẹ́. Ifá kò ju kó o fi ríran. Tó o bá ti lẹ́yìn ríran ju kó o máa parọ́ fáwọn èèyàn. Lẹ́yìn ríran kó o parọ́ fáwọn èèyàn pé o ní solution. O ní solution. Àfi kó o jẹ́